Ẹ káàsán sà. Ẹ jọ̀ọ́ má bínú, kí lórúkọ yín? Orúkọ mi ni Síkírù Ọlámilékan. Ẹ má bínú tẹ́ bá ń gbóhùn sókè, àwọn aráalé máa rí nǹkan tẹ́ ń ṣe. Ok. Orúkọ mi ni Síkírù Ọlámilékan. Orúkọ tèmi ni Àwẹ̀ní Oríkì. Láì sọ fún mi ọmọ ìlú tẹ́ jẹ́, báwo máa ṣe mọ ọmọ ìlú tẹ́ jẹ́ gangan? Ìlú mi ò lọ títì. Ọmọ Ìsẹ́yìn ni mí. Ọmọ Ìsẹ́yìn. Ìsẹ́yìn Òrò, ọmọ Ẹbẹ́dúmọkọ. Kí ni àṣà àti ìṣe Ìsẹ́yìn? Àṣà wa ni pé a máa ń sọ òkè. Kò sí ẹni tó máa dé Ìsẹ́yìn wọn mọ̀ pé aláṣòkè ni wá, aṣòkè la máa ń iṣẹ́ wa tó jẹ́ iṣẹ́ wa dáadáa tá a máa ń ṣe. Wọ́n ní ìyá àbí. Òun náà ṣe máa ń kọrin pé ẹran ọmọ lásọ Ìsẹ́yìn ló lè wò sọ. Aṣọ tí mo ró olówó faramọ́ olówó, ẹ̀wù tí mo wọ̀ olówó jogún ìdẹ̀ra, bàtà tí mo ró ṣùkùṣùkù bámúbámú ẹni tó bá kó bẹ àwọn ọmọ lásọ Ìsẹ́yìn ló lè wò sọ. Ọmọ Ṣé ní àwọn kọ̀ọ̀kan tó máa ń ṣe ní Ìsẹ́yìn tí wọn kì í ṣe ń lù mí? Àwọn nǹkan tí wọ́n máa ń ṣe nílùú mi náà bẹ̀ ó kò wọ́pọ̀ jù nítorí Ìsẹ́yìn orò la máa ń ṣe jù láti àwọn tó ń pè wá ní Ìsẹ́yìn orò. A máa ń sọ̀rọ̀ yẹn fún 7 days. A bá ṣe yẹn fún 7 days kan a tún máa ṣe ìtàdógún lẹ́yìn ẹ̀. So nǹkan àwọn èèyàn kì í ṣe orò yẹn báwa ṣe máa ń ṣe, a máa ń ṣe fún 7 days tó yẹ pé anybody ò ní jáde. Àwọn ìlú míì wọ́n kàn máa ṣe bí ijọ́ méjì àbíjọ́ kan máa fi parí ẹ̀. Nǹkan tá a tẹ́lẹ̀ rò pé wọ́n ń ṣe dáadáa nílùú wa nìyẹn. Níbo gangan lẹ ti wá ní Ìsẹ́yìn? Mo pè Ìsẹ́yìn tó. Ìsẹ́yìn pọ̀ rẹpẹtẹ but àdúgbò wa Ẹ̀kúnlé ni gbogbo Ẹ̀kúnlé yẹn Ìsẹ́yìn gangan ni ọmọ Ìsẹ́yìn gangan lẹ́ni níbi àsúnmì bí Ẹ̀kúnlé ṣe wà yẹn àdúgbò ni but Ìsẹ́yìn gangan ọmọ Ìsẹ́yìn ta ọ̀bẹ́lẹ̀. Ìbẹ̀lẹ̀ ti wá àbí. Bẹ́ẹ̀ni. Kí ló ń jẹ Ìsẹ́yìn dàdí? Oúnjẹ wa táwa láìkì jù a máa ń jẹ iyán èmi ọdẹ láìkì iyán dáadáa. Ṣé mórúkọ bá Ìsẹ́yìn? Àwọn ọdún mẹ́rin náà ti kúrò lè ti pẹ́ bẹ̀t ọba tó wà tèmi mọ̀ ó ti kú. Mo mọ Asẹ́yìn, mo Sídò Sanlálé, mo mọ Alọ́balówó. Bọ̀ eléyìí tó kú yìí ọlá pé mo lọlé púpọ̀ kò jẹ́ kí n mọ orúkọ ẹ̀ dáadáa. Mo gbọ́ sọ pé ọmọ eléégún ni eégún wo lẹ ń gbé lé yín? Well, everybody ló mọ dáàdì mi ní Ìsẹ́yìn. Wọ́n máa ń pè wá ní abẹ́ ẹ̀fọ́, a máa ń tàkìtì, a máa ń jó eégún dáadáa, so ọ̀jẹ̀. So everybody ló mọ̀ wá ní Ẹ̀kúnlé yẹn pé ọmọ eléégún lélẹ̀. Lórúkọ eégún yín? Abẹ́ ẹ̀fọ́ náà ni. Abẹ́ ẹ̀ lè kí fún wa. Wẹ́nà mo lè kí. Onípò agbéléporin àgbélépọ̀tà ògbàjà sí aráàlú okùn mádé. Ẹni tó bá so nípò pẹ̀lẹ́ wọn alówó wọn àbímọ wọn á so wọn á máa tiẹ̀ jèrè. Èmi so nípò bàbá ẹni tó ń sagbá gbádá gẹrẹjẹ ta ló tó bàbá àgbà náà. Bàbá dájà sí òun rí onípò ipò pẹ̀lẹ́ o onípò ipò pẹ̀lẹ́ o pàtàkì lájàṣẹ́ akọ́lápọ̀ òmùòye onípò ipò pẹ̀lẹ́ o mo ṣe mọ́ níwọ̀n balẹ̀. Ẹ ṣe pàṣẹ fẹ́ ká ṣàṣewà kó parẹ́ ìbẹ́rẹ́ kí n bá yín gba ibi lẹ́yìn kí n bá yín. Èmi sọlúpọ̀ pẹ̀lẹ́ mọ́ lówó olúpọ̀ pẹ̀lẹ́ o èmi sọlúpọ̀ pẹ̀lẹ́ mọ́ lọ́lá o olúpọ̀ pẹ̀lẹ́ olúpalẹ̀ ló ọmọ lé tètè mo mú jọba mo falala jóye nímọ̀ ọ̀jẹ̀ kẹ́tẹ́kẹ́tẹ́ lọ́yàgùn délé ra ràkúnmí ọyágùn dájà sí ẹ̀kọ́ ẹ̀sìn ẹ̀yádó olúbísí lódùn ní ẹ̀bàbà tó bí ọlọ́mọ lẹ́fíńjọ́mọ olùpọ̀ gbà ń tẹ́tẹ́ ìbáwọ̀ ìlara bí ọwọ́ aṣọ òdùdúgbò àlàṣẹ́gbọ́pọ̀ ọmọ kọ́lápọ̀ mọ́yé ẹ̀yin lọ́mọ kọ́lápọ̀ mọ́yé ẹgbẹ́ra ńlẹ̀ òdìdé ẹ̀yin ọmọ àgbàjẹ́ olùpọ̀ ayé ọ̀tọ́yàgbé olúbínú ní ẹ̀mí kété mo mú ìjọba nípa àlàjọyẹ nímọ̀ ọ̀jẹ̀ ẹ ṣé pàpọ̀ tó tẹ gbà mí lẹ́ẹ̀kan sórí kọ́ mi ní Àwẹ̀ní Oríkì àṣà àfiṣe wa ò ní bàjẹ́ ẹ ṣé gbọ̀nsà.